bẹ́ẹ̀rin bá jí nígbó àfìbà fólúgbó bẹ́fọ̀n bá jí lọ́dàn àfìbà fólú ọ̀dàn bá gbámú rere bá jí yóò ṣèbà fẹ́lẹ́dùmarè ọba mi òkè èmi lọ ṣe ohun ọmọ àkànjí mo ní pé ìbá kọjá ayé ìbá ṣẹ̀dáyé ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ìgbà tí mi lè yẹjú ojú mi ṣe ìbá kòkò òbòkọ tó bí mi sílé ayé ìbá sọ lè wá ìbá àjẹ lè wá ẹ wò ó ẹ má jẹ́ kí a fi ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ pojò ẹ mọ̀ pé mo sọ fún yín wípé ìtàn kan ń bọ̀ wá sórí ètò yìí n sì fẹ́ kí a prolong issue yìí. mo ti dó bàbá ọkọ mi mo ti dó ẹ̀gbọ́n ọkọ mi àǹtí àmì náà ti ní chance lọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ mi padà ẹ̀gbọ́n ọkọ mi ti léyàwó wọn lọ Fẹ́mi ti léyàwó rẹ̀ lọ ọkọ mi ti di gbẹ̀rù dání òun ló ń tọ́jú inú ilé àbúrò ọkọ mi obìnrin èyí tí ìráàyè báyé ti ẹ̀ jẹ́ torí mo fẹ́ báyé rẹ̀ jẹ́ pátápátá ni. iná ẹ̀sán wá ń jó nínú mi bí ẹni wípé iná ẹ̀sán wá ń jó nínú mi bí ẹni wípé iná ẹ̀sán tí wọ́n ń jó ìmọ̀ ń jó òyìnbó mọ́ ni àǹtí Ṣeun. iná ẹ̀sán wá ń jó nínú mi ìwà kọ́ in tó fẹ́ ṣẹlẹ̀ mọ́. ṣé ẹ sì mọ̀ pé bóògùn bá mú gbogbo ilé ẹnìkan wà tó oògùn ò ní mú kódà bóògùn bá mú yóò mọ fọkọdọ rẹ pé ṣé kí ní ìwà dáa báyìí àwọn tó gbé ìran wọn ìran òfò ni torí pé máa ń pín obìnrin dónú ìran wọn náà ni eléyìí ò jẹ́ kó jẹ́ tuntun fún wọn torí bàbá mọ̀ pé mò ń dọ́mọ ọ̀hún bàbá mọ̀ pé mo ti dó kọ́sìnì àwọn bàbá mọ̀ pé ìgbà ọkọ mi tó níyàwó rẹ̀ lọ ó mọ̀ pé torí tèmi ni bẹ́ẹ̀ ni gbogbo wọn mọ̀ kì í ṣe pé wọn ò mọ̀ bó sì fẹ́ kí wọ́n máa para wọn ni. Fẹ́mi àti Dayọ̀ ìyẹn ọkọ mi ọ̀hún kì í yíra wọn sójú. Ó ní ọjọ́ kan Fẹ́mi ló fi mọ́tò rẹ̀ gbé mi bọ̀ àwa délé mo páàkì ó páàkì wọn fi wọlé wọn ní kí jẹ́ kó máa lọ torí òun fẹ́ wà ládàáyọ̀ pé Dayọ̀ tí wọ́n wọ̀n òun kó ń fi ìyàwó òun sílẹ̀ pé bíbẹ̀ ẹ̀kọ́ òkú méjì àbọ̀ lọ́hún lé mo ní kí ni dúró jàre kó páàkì ó yẹ ká lọ. àǹtí Ṣeun ń fẹ́ ìnira wọn pàǹjọ náà lọ kódà wọ́n bá mi wá là wọn ni kí ni wọ́n ń jà fún Dayọ̀ ló ń pariwo pé ẹ̀rí ni olóṣèlú yìí ìyàwó mi ló ń bá lẹ́nu inú ẹ̀sán ò jẹ́ kí n mọ tó dáa yàtọ̀ sí tí ò dáa inú ẹ̀sán ò jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mò ń ṣe láburú ni. wà dọjọ́ kan àbúrò ọkọ mi obìnrin yẹn náà ló tẹ̀lé mi lẹ́yìn àwa jọ ń lọ ó wá sọ fún mi pé òun ní boyfriend kan ọjọ́ sọ̀rọ̀ tó fẹ́ kíníkan ìrìnkọ̀ ó náà ti tó láti má rí ó wá sọ wọ́n máa ní ó jẹ́ kí bóun pray sí o ìwọ tó jẹ́ kó bá ti pàdé èèyàn á ní kó jẹ́ kó ń bẹ́ẹ̀ pray sí tó sì mọ̀ kó fẹ́ ba ayé rẹ̀ jẹ́ ni ẹ jẹ́ máa ń pray sí o ló bá fún mi lórúkọ àwọn mélòó ni ọba àtúkọ̀ bí ẹbí mẹ́ta ní pọ̀ ilé ìlú àwọn tuntun àti pẹ́ẹ́pẹ́ àwọn ilé ìyọ́ṣẹ́ tó ń disturb gbogbo ìkíní kan kó wọ́n ṣe bá gborúkọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ àti ọ̀dọ́ra nǹkan ni wọ́n pàdé ọmọkùnrin kan tàbí ọ̀dọ́ra nǹkan èmi ń ṣe kíní ó bá ní sísè má bínú o èmi ò orúkọ àgbéyàwó mi mọ́ mo sọ fún yín pé mo máa ń wo kọ́mẹ́dì kan lórí ayélujára tẹ́nìkan sọ pé tó bá jẹ́ married woman àwọn awáni díẹ̀ mi wá ask out ìwọ ni tó bá ní ṣe ló ní ṣe àwọn máa wá ask out ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ ó bá ní akíníkà kìnnìkan bá ṣàgbà nọ́mbà ẹ̀ ó gba nọ́mbà mi ó gba nọ́mbà ẹ̀ ó lọ nílé níwẹ̀ nítorí tí màá fi threaten ọkọ mi nílé pé a máa wá mi wá mímọ̀ ẹ̀ ṣe nìyẹn so mo ṣàmúrúkọ tí ìyẹn fún mi mo lè bá gbàdúrà sí lóòótọ́ nígbà tí mo débẹ̀ wọ́n ní ẹni tó fẹ́ tẹ̀lé yìí wọ́n lọ kọ́ tó tó látọ̀ wọ́n jọyàn alátọ̀run wá ni o pé ọkùnrin gidi ní fáwọn ilé tó wà báyìí pé kó fún wọn lè pé eléyìí tó kọ́kọ́ wá kó wò fẹ́ lè tẹ àwọn ìjọba fẹ́ àti pẹ́tipẹ́ pé ó lè fẹ́ lè eléyìí dẹ̀ sì dá díẹ̀ ṣé wáyé tó sọ pé dá díẹ̀ yẹn mi náà ṣe wọ́n á nílé ikú tiẹ̀ má dé bẹ́ẹ̀ pé léyìí
ó ṣàbùtì gbogbo ẹ̀ gbà tí mo débẹ̀ ìtọ́jú ò dá yẹn gẹ́gẹ́ mo ní kó dáa mo ló dáa mo ní àmọ́ ní gbogbo wọn pátá ò dáhùn bẹ̀ eléyìí ṣiṣẹ́ manage díẹ̀ mo sọ pé ọkọ ẹ̀ tó fẹ́ tẹ̀lé wọ́n sọ pé máa fi ṣoògùn owó bó ṣáà bá gbogbo bẹ̀ dé ó ní ó fi ṣoògùn ẹ má pè kíkọ́ ẹ̀ ẹ búlọ̀kì ẹ̀ nísìn mo fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni nígbà tá a wá délé bọ̀bọ̀ tó pè mí yẹn èmi àti ẹ̀ tí jọ ń sọ̀rọ̀ ó ti pẹ́ òtún àti jọ sọ̀rọ̀ àjọ ṣe gbẹ àbúrò ọkọ mi yẹn ọ̀dọ̀ wa ló yùn sùn mọ́ Fẹ́mi yẹn kò wá sọ́dọ̀ wa mọ́ bọ̀bọ̀ má lọ rí ìyàwó ò sínú ilé ẹ̀mọ́ òun gan fẹ́ ẹ̀gbọ́n ní láìfò kò gbádùn ayé ẹ̀ bẹ́ẹ̀ sì ni mo ṣe ń bí gbogbo wọn mo ṣe ń gbowó lọ́wọ́ wọn láìkì owó yẹn máa ní gbogbo wa lè wà àgbà tó wá dé wà wọlé ìgbà tó wọlé Dayọ̀ ló sáàbù wa lóúnjẹ ajẹun aṣèwúgbẹ ẹ̀ wá ní ta ni máa yẹn mo ní bíi brọ́dà mi ṣá nìkan mo ní brọ́dà ẹ̀ bíi brọ́dà ẹ̀ mo rí kíní píkṣọ̀ kan nígbà tí mo ní píkṣọ̀ òun yẹn mo ní ọkọ mi ni ó ní you are married mo ní ẹ̀ ó jẹ́ ní kí wọ́n wá sílé mo ní what's the big deal ọ̀rẹ́ mi ní ẹ̀nà mo ní oh no, there's more to this. But more to what? Ọ̀rẹ́ mi ní wá mi wá kí ni ó ní ẹni tó ń bá mi sọ̀rọ̀ alẹ́ bí mo ṣe wá ń sọ̀rọ̀ mo wá ń fúlò ó náà máa wò pé ṣé ò lọ́kọ ni mo ní o máa wò pé ṣé ò lọ́kọ àbó ò lọ́kọ so àwọn òbò ò lọ́kọ ló ń ṣe wá nígbà bá filé ilé ìjàre kí ni filé ilé ìjàre let's be talking ojú ló máa fa ọ̀bọ̀ yẹn mọ́ra mo fẹ́ máa kí sí bóyá wá sí ṣé wọ́n ṣe fún ẹni àbí wọ́n ló ṣe fún aláàrẹ̀ ọkùnrin bí ẹgbẹ́ òun àwọn máa kí ìsìyàwó ẹ̀ ní ìṣẹ́jú ẹ̀ kó tẹ̀lé fún ní mílíọ̀nù òwò lè ṣe rú ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe bó ṣe ní pé you're a useless woman useless woman you are ó ṣe bọ́sà nìyẹn wọ́n bọ́sà wá ní pé wọ́n sọ fún Dayọ̀ pé tí bọ̀bọ̀ yẹn bá bínú lọ lálẹ́ yìí òun ò ní sọ nílé àwọn jẹ́ máa fẹ́ra wọn lẹ̀ bíbẹ̀ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sílé ọ̀bọ̀ yẹn lọ́dún yìí ẹjọ́ má bínú lọ ẹ má bínú lọ wọ́n ní inú fíìmù ò ti ń rélé yìí o ìṣúná your wife ìyàwó mi ni ìyàwó yìí ni ó wá ní kí ẹ wá bá mi pé mi gbọdọ̀ bínú lọ ẹ̀yin náà wá bá mi ẹ wá bá mi pé kí n má bínú lọ kí wọ́n bá ìyàwó yín lájọṣepọ̀ ṣe ju yín kẹ́ ẹ máa wò ó ní ẹjọ́ tẹ́ bá ti lọ ayé òun ti bàjẹ́ tẹ́ bá ti lọ báyìí ayé òun máa bàjẹ́ ni ẹjọ́ ẹ má lọ ẹjọ́ nítorí olóyè má lọ ẹjọ́ nítorí olóyè má lọ ẹ wò ṣe kó mo sọ fún mi pé fíìmù mi first movie ó ń bọ̀ wá sórí YouTube yìí my first movie ó ń bọ̀ wá sórí YouTube yìí ṣe kó mo sọ fún yín ọpọlọ ń bọ̀ wá sórí YouTube yìí ẹ bá mi lọ subscribe ẹ bá mi wò ó ẹ bá mi wo ọpọlọ tó ń bọ̀ ó eléyìí tá à ń rí 1K láàrin oṣù kan yìí eléyìí kọ́ lẹ́ máa fi sanwó múfì o ọpọlọ 1 and 2 ó ń bọ̀ wá sórí ibi o ọpọlọ ó ń bọ̀ wá o ẹ bá wò ó ẹ bá mi wo ọpọlọ ń bọ̀ wá sórí YouTube mi ẹ bá ń polówó ẹ̀ fún adára yín ọpọlọ ni o on the level máa post promo ẹ̀ lọ́la on the level November level ó ń bọ̀ wá o ẹ má dá mi dá o ọpọlọ yín ò ní dàrú 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 o àmín ẹ wò ó ní òbó yẹn bá ní ok no problem kí ló ṣe ẹ bá wá dé padà bá jókòó bá ní òun bọ̀bọ̀ yẹn jókòó sí ti rúùmù ó lóun bá lọ bá ti wẹ̀ òun tó wà lórí bẹ́ẹ̀dì bá ní pé kó fọ́ọ̀sì bọ̀bọ̀ yẹn gbọ́dọ̀ bóun dájọ́ sí pọ̀ bọ̀bọ̀ yẹn bá ní ṣé o fẹ́ lo òun ni o wá sọ bẹ́ẹ̀ fún òun ó ní òun ò lo ẹ̀ ní òkè no problem ṣé bí kò bá lájọṣepọ̀ ni máa bọ̀ náà ká máa sọ̀rọ̀ ó ní àti ọ̀bọ̀n yẹn ti tẹ́sítì ọ̀nkù ẹ̀ kan so gbogbo yẹn àti ọ̀bọ̀n yẹn ò ti ẹ̀ gbé Nàìjíríà ó ti tẹ́sítì ọ̀nkù ẹ̀ kan bí ọ̀nkù yẹn ṣe bó ṣe ṣe education ẹni ẹ̀ kan gate wọ́n bẹ̀rẹ̀ Dayọ̀ ṣé òun expect yẹn onira ṣáwọn dáàdì ń bọ̀ ní kó àti ẹ̀rọ máa jókòó kalẹ̀ ní lọ́wọ́ tó wà lẹ́nu gate ìgbà tí ẹ̀ máa ṣílẹ̀kùn àwọn ẹ̀mí máa ń ṣe wọlé pẹ̀lú ọ̀rẹ́ ẹni wọ́n já gbàlagbà àlélẹ́ ó ní òun kò wọ́n mọ́ wọn bá ní bóyá pé òun náà wà bọ̀ bí ti báwo òun yẹn ń wọ ẹ̀bọ̀ wá sí ibà no ó yà máa lọ
ní òun ò lọ o ṣé bóun tó máa lọ́dọ̀ tẹ̀ wọ́n ló fọ́ọ̀sì òun kò dúró